ó yá kí ló wá kún bẹ́ẹ̀ ẹ̀yin tèmi olóríire ẹ̀yin olólùfẹ́ mi olólùfẹ́ Akọ TV báwo lẹ ṣe máa feel báwo nínú yín ṣe máa dùn tó tẹ bá rí kíngí kẹ̀ǹgẹ̀ jàkí ọba orin tó ń flow nínú Fatai Olowonyo ìbà àwọn genius báwo lẹ ṣe máa feel mo believe pé máa like ẹ̀ gan ẹ máa fọ́ ẹ máa gbádùn ẹ̀ ó yẹ jẹ́ ká sáré wo fídíò yìí kẹ́ fi ṣègbádùn ẹ bá mi subscribe sí Akọ TV ẹ bá mi like ẹ kẹ́ bá mi comment ẹ dẹ̀ bá mi share kò ní bàjẹ́ fún yín let's go there ó yá náà. I am never afraid of my enemies. Ẹ̀rù ọba mi fáwọn ọ̀tá tí mo ní. Torí pé ọ̀tá tí mo ní tó dájú ṣáká. Ó dára jọ̀tá bí ọ̀rẹ́ kó tó fojú pamọ́. Fún mi Olowonyo. Ẹ̀rù ọba mi fáwọn ọ̀tá tí mo ní torí pé ọ̀tá tí mo ní tó dájú ṣáká ó dára jọ̀tá bí ọ̀rẹ́ owó tó fojú pamọ́. Ọ̀rọ̀ sọ̀rọ̀ máyà lásán náà ọ̀rọ̀ lásán kásá lásán ni. Ìkọlọ́kọlọ́ tó ti ń lérò gbogbo márùn ló fi ń ṣòde ẹ̀rí ó tó jẹ́ kó mọ̀ fẹ́ràn ṣàlòdè ó tó pàpà wà mú lóògbé jẹ òun yẹ lọ́rọ̀ ká máa ṣọ́ra ká máa sọ̀rọ̀ sọ̀rọ̀ tó pamọ́. Ọ̀rọ̀ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ máyà lásán náà ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ bá sọ̀rọ̀ sọ́ni tí kọlọ́kọlọ́ tó ti ń lérò gbogbo márùn ló fi ń ṣògbé kó tó jẹ́ kó mọ̀ fẹ́ràn ṣàlógbé owó yá lọ́rọ̀ ká máa ṣọ́ra ká máa sọ̀rọ̀ sọ̀rọ̀ tó pamọ́. I am never afraid of my enemies. Ẹ̀rù ọba mi fáwọn ọ̀tá tí mo ní torí pé ọ̀tá tí mo ní ó dájú ṣáká ó dára jọ̀tá bí ọ̀rẹ́ owó tó fojú pamọ́.